Imam in Council of Ògbómọ̀ṣọ́land lábẹ́ Sheikh Sirajuddin Alimi Pàkóyí tilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti gbogbo ìgbìmọ̀ lápapọ̀ à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba olóríire His Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè Orúnmọgẹ́gẹ́ kẹta fún yíyan ọmọ olóore ọmọ ẹlẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ààfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Abibullah Ahmad Adékúnlé Ayílára ní ọjọ́ Jímọ̀ 20 oṣù kẹjọ ọdún tí a wà yìí àmọ́ lóore púpọ̀ o ìgbà yín yóò túbọ̀ tù wá lára ẹ̀mí ọlá yín yóò gùn pẹ́pẹ́pẹ́ o yíyẹ ní yẹ̀yẹ́lé ayé ọba kalẹ́ rírọ̀ nírò àdàbà arọ́bà lọ́rùn aṣọ lèkélèké kì í dọ̀tí ọwọ́ ọba àtòkè rere kẹsàn ọba kó jẹ kó pẹ́ o kábíyèsí o olùkéde Imam in Council Ògbómọ̀ṣọ́land. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ìdúpẹ́. Muslim community of Oyo State, Ògbómọ̀ṣọ́ zone, congratulates His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọláoyè Orúnmọgẹ́gẹ́ III on the turbaning of Chief Imam Sheikh Habib Ahmad Adékúnlé Ayílára as the Chief Imam of Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́land. May Allah grant him long life and prosperity. Indeed, the Muslim community of Ògbómọ̀ṣọ́land are extremely happy for the choice of the Imam approved for us and by your Imperial Majesty. Ọlọ́run gbogbo baga pẹ̀lú àwọn tó ga. Ó má rí ọba nílẹ̀ báwọn tó ti rilẹ̀. Wàrà Fanahu Mankana Aliyah. Alhaji Bello Abdulateef Chairman. Adejima Ghazali Secretary on behalf of the Muslim community of Oyo State, Ògbómọ̀ṣọ́ zone. Ìdúpẹ́. Ògbómọ̀ṣọ́ Muslim Community, Ògbómọ̀ṣọ́ North Local Government, lábẹ́ alága Alhaji Yekin Karim Adetunji, akọ̀wé Alhaji Abdulrasheed Ọláyíwọlá àti gbogbo àwùjọ Mùsùlùmí ìjọba àbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́. À ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba olóríire His Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè Orúnmọgẹ́gẹ́ kẹta fún yíyan ọmọ ẹlẹ́tọ̀ọ́ ojúlówó ọmọ bíbí ilẹ̀ Ayílára gẹ́gẹ́ bí ìmáàmù àgbà Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Abibullah Ahmad Adékúnlé Ayílára ní ọjọ́ Friday 20 oṣù kẹjọ ọdún tá a wà yìí àdúpẹ́ púpọ̀ àmọ́ lóore gbogbo mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín o ìgbà yín yóò túbọ̀ tù wá lára o ní gígùn àti àlàáfíà ní ojúlówó ọmọ Usman Ayílára yóò fi lo ipò náà lọ́lá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìdúpẹ́ National Council of Muslim Youth Nakomio Ògbómọ̀ṣọ́ North Local Government lábẹ́ alága Alhaji Adisa Hamzat Jiniyi à ń fi àsìkò ìdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ bàbá wa bàbá olóríire ọba Láyélúwà ọba Gandhi Afọlábí Ọláoyè Orúnmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ń yíyan ojúlówó ọmọ ilé Ayílára Sheikh Abibullah Ahmad Adékúnlé Ayílára gẹ́gẹ́ bí ìmáàmù ààfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọba wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní orúkọ ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí ní ìjọba àbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́ kí Ọlọ́run bá là kó bá wa pẹ̀lú ìmáàmù wa Sheikh Abibullah Ahmad Ayílára ó sì dúró tì wọ́n nígbà gbogbo. Olùkéde Nakomi Ògbómọ̀ṣọ́ North lábẹ́ Alhaji Adisa Ìjíníyì. Alhamdulillah Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá wa His Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè Orúnmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́land ń yíyan Sheikh Abibullah Muhammad Tijani Ayílára ojúlówó ọmọ ọkọ Ayílára gẹ́gẹ́ bí Chief Imam Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Abẹ́ Ọlọ́run kó bá wa ṣe àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà pẹ̀lú àṣeyọrí tó lógo fún ọba wa Afọlábí Gandhi ó sì bá wa ṣẹ́gun fún bàbá ìmáàmù Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ kí a ní àṣepẹ́ lórí ipò bàbá wọn àmì o Ọlọ́run kó gbọ́ba ga pẹ̀lú àwọn tó ga kó má rẹ̀ ọba nílẹ̀ báwọn tó rilẹ̀ Wàrà Fanahu Mankana Aliyah. Olùkéde Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum lábẹ́ àṣẹ Alhaji Taofik Zubair Lọ́baníkà àti bàbá wa Alhaji Zakaria Àrẹ̀mọlé. Alhamdulillah. The Special Committee on Islamic Affairs Ògbómọ̀ṣọ́ lábẹ́ alága ààrẹ Alhaji Abdulgani Àtàndá Owódùnní ààrẹ mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ akọ̀wé Alhaji Prince Abdulaziz Ọládìran fi àsìkò ìdú ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba láò fún àṣeyọrí yíyan Sheikh Imam Abibullah Ahmad Adékúnlé Ayílára gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fún Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti ọwọ́ bàbá wa His Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè Orúnmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ìgbà yín ń dùn ń dán ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ tí ń wọ̀lú Ògbómọ̀ṣọ́ yóò sì máa tẹ̀síwájú sí Láoyè Orúnmọgẹ́gẹ́ apáṣá abara lómú àjànàkú tí ń mu tábà hírímù kábíyèsí o. Olùkéde Special Committee on Islamic Affairs lábẹ́ ààrẹ Abdulgani Àtàndá Owódùnní. Ẹ kú oríire from League of Imams Ratib Ògbómọ̀ṣọ́ North Oyo State à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Allah fún dídarí bàbá wa ọba olóríire His Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè Orúnmọgẹ́gẹ́ kẹta fún yíyan ojúlówó ọmọ bíbí ilẹ̀ Ayílára gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fún ti ààfin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Sheikh Abibullah Ahmad Adékúnlé Ayílára ní ọjọ́ Ẹtì Friday 20 oṣù kẹjọ ọdún tá a wà yìí àdúpẹ́ púpọ̀ àmọ́ lórí iwájú lọ̀pẹ́ ibi tí Ògbómọ̀ṣọ́ máa rí sí o. Ìgbà yín yóò san wá sówó ìgbà yín yóò san wá sí ọlá
ẹ̀mí gígùn lẹ́ ò fi lo ipò náà, àlàáfíà tó nara tán, ìgbà yóò sì túbọ̀ tùbà yóò túbọ̀ tù wá lára. Olúwa yóò ṣe amọ̀nà ìmáàmù tuntun wọ́n àfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ọmọ ń kò yí Imam Ayilara Abibu olùkéde League of Imams Ratib Ògbómọ̀ṣọ́ North, Chairman Imam Salaudeen Ọ̀dọ̀fin, Vice Chairman Imam Dahoud Ìtalàgbàyí, Treasurer Imam Wọléọlá Bashiru. Jàmùyíyá Tìjàníyà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ní Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Àwọn ìjọ Mùsùlùmí Tìjàníyà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ń dúpẹ́ lọ́wọ́ bàbá wo olóríire ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ gẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n wíwé láwà ní ìmáàmù àgbà. Wọ́n Sheikh Abibullah Ayilara Muhammadu gẹ́gẹ́ bí ìmáàmù ààfin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ẹ̀mí gígùn lẹ́ ò fi lo láwà nínà o. A tún kí ọba kú ayẹyẹ ọjọ́ ìbí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́ ò ṣe o láyé o àmì o. Olùkéde Sheikh Bello Abdulrahim Atòwúrọ̀mọ́lá tí wọ́n jẹ́ alága. Ìdúpẹ́ gbogbo àwa ojúlówó ọmọ bíbí Usman Ayilara jákèjádò gbogbo àgbáyé lábẹ́ mọ́gàjí àgbà wa Alhaji Yekin Maruf Ashafa Lawal Usman Ayilara à ń fi àsìkò ìdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ọba wa ọba olóríire His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ gẹ́gẹ́ kẹta pẹ̀lú kíkà tí wọ́n kà wáyé fún oyè ìmáàmù àgbà fún ààfin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àmọ́ lóore púpọ̀ o bàbá kábíyèsí kọ́lọ́run Allah kó jẹ́ kí ọmọ ọba kógun o, yíyẹ ní yẹyẹlé yóò yí ọba kalẹ̀, rírọ̀ ní ràdàbà yóò rọba lọ́rùn, aṣọ lèkélèké kì í dọ̀tí, ọwọ́ ọba yóò tókè réré o. Àdúpẹ́ púpọ̀ àmọ́ lóore o. Olùkéde gbogbo ọmọ Usman Ayilara jákèjádò gbogbo àgbáyé. Barakallahu fi Olúwa bá wa fi àlùbáríkà sí wíwé láwàní fún Sheikh Habib Ahmad Mahmood Ayilara gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fún ààfin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lábẹ́ àṣẹ ọba Afọlábí Ghandi Òrùmọ gẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ eléyìí tó wáyé ní 20 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ẹ ṣeun o. Yíyan ojúlówó ọmọ dípò ìmáàmù àgbà ààfin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ a sì kí ẹ kú ewu ayẹyẹ ọjọ́ ìbí ìgbà ọdún kan ní o. Olùkéde alásàlátù Ayilara òkè àgbẹ̀dẹ ìsàlẹ̀ àfọ̀n l'Ógbómọ̀ṣọ́ ọmọ ń kò yí ẹ̀ṣọ́ Imam Abibullah Ayilara. Alhamdulillah àpapọ̀ gbogbo àwọn obìnrin Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ à ń kí bàbá wa láyélúwà ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ gẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ kú oríire. Oyè àkọ́kọ́ tí wọ́n fi sí orí àpèrè àwọn bàbá wọn tí í ṣe wíwé láwàní fún bàbá wa ìmáàmù àgbà fún ààfin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Imam Abibullah Ahmad Abdulwahab Mahmood Uthman Ayilara eléyìí tó wáyé ní ààfin ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ Jímọ̀ 20 oṣù kẹjọ ọdún tá a wà yìí. àfi ń gbàládùá fún bàbá wa kábíyèsí àti bàbá ìmáàmù wípé ẹ̀mí gígùn àti àlàáfíà ara ni wọ́n fi lo ipò náà àmín. Olùkéde Amirat Afusat Muhammad Bashiru Buseri Okunmebo ní orúkọ àwọn obìnrin Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum. Ṣukuralilayi àwa alásàlátù ọlọ́ndún sìn lábẹ́ bàbá wa àgbà Khalifa Mùsùlùmí Sheikh Ayinla Gbẹ̀sìngà à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Allah àti ọba wa aláyélúwà Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ gẹ́gẹ́ kẹta Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ fún wíwé láwàní fún Sheikh Habibullah Ahmad Ayilara gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fún ààfin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àdúpẹ́ púpọ̀ Olúwa nínú àánú rẹ̀ yóò bá wa dúró tì yín o. Àdúpẹ́ fún Olúwa a sì dúpẹ́ lọ́wọ́ ọba wa fún oyè náà. Ẹ ṣé o kábíyèsí, Islam ò ní bàjẹ́ o, Ògbómọ̀ṣọ́ ò sì ní dàrú. Olùkéde alásàlátù ọlọ́ndún sìn. Alhamdulillah ẹ̀mí Alhaji Sheikh Abdulmumin Uthman Alamir Chief Imam Mukiri Amiru Waizin of Oyo State ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Allah àti lọ́wọ́ bàbá wa olóríire ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ gẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n yíyan ojúlówó ọmọ olóore Sheikh Habibullah Ahmad Ayilara ní ọjọ́ Jímọ̀ 20 oṣù kẹjọ ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ìmáàmù àgbà àti Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn bàbá yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀sìn ọba yóò sì jẹ́ kó pẹ́, ẹ fọwọ́ páwú ẹ sì fèrègì jòbì bàtọ́ ọlọ́ọba yóò pẹ́ lẹ́sìn ọba àgbà yóò sì dálẹ̀ yíyẹ ní yẹyẹlé kábíyèsí yóò yí ọba kalẹ̀ o, rírọ̀ ní ràdàbà lọ́rùn yóò rọba lọ́rùn, aṣọ lèkélèké ìdọ̀tí kábíyèsí ọwọ́ ọlá yín yóò tókè réré o, ìgbà yín yóò túbọ̀ máa tù wá lára sí ni. Alhamdulillah èmi Alhaji Sheikh Abdullah Muhammad Jamiu Akorede Federal Fakru Ulama of Oyo State wọ́n fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ bàbá wa onínúure His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ gẹ́gẹ́ kẹta fún yíyan ọmọ ìpìlẹ̀ Sheikh Habibullah Ahmad Ayilara ní ọjọ́ Jímọ̀ 20 oṣù kẹjọ ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fún ti ààfin Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ọpẹ́ olórí àdáǹdátán ni o, àgbà yín yóò dálẹ̀ o, ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá yín bàbá wa kẹ́ ẹ pẹ́
kẹ́ ẹ pẹ́ lọ́lá kẹ́ ẹ sì pọ̀ láàrọ̀ kẹ́sìn ọba kó jẹ kó pẹ́ o. Alhamdulillah èmi Alhaji Ismail Muhammad Bashir Okunmebo, the Grand Mufti of Oyo State, mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wo olóríire His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta fún yíyan ojúlówó ọmọ ìpìlẹ̀ Sheikh Habibullah Ahmad Adékúnlé Ayélára ní ọjọ́ Jímọ̀ 30 oṣù kẹjọ ọdún yìí gẹ́gẹ́ bí Imam Àgbà ti Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. àmọ́ lóore púpọ̀ o, àgbà yín yóò dalẹ̀ o, ọ̀pá ọlá ọba yóò pẹ́ lọ́wọ́ ọba, bàtà ọlá ọba yóò pẹ́ lẹ́sẹ̀ ọba, kábíyèsí ẹ fọwọ́ pawó ẹ sì fèrè gíjóbì, ẹ pẹ́ lórí tí àwọn baba ńlá yín o. Ògbómọ̀ṣọ́ yóò sì dẹ̀ fún yín, ìgbà yóò sì tù wá lára, àmín. Jamiatu Kọdiriya Ògbómọ̀ṣọ́ lábẹ́ bàbá wa Sheikh Abdulgani Abdulsalam Aibata Mufasiru àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa olóríire ọba aláyélúwà ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta fún yíyàn tí wọ́n yan ìmáàmù àgbà fún ààfin ilẹ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Imam Sheikh Ahmad Habibullah ọmọ ń kò yá Ayélára àtún kí bàbá wa kú oríire ayé ọjọ́ ìbí wọn àṣeyí ṣàmọ́dún o. Sheikh Habibullah Ayélára akínyìn kú oríire láwà ní tuntun náà. Olúwa yóò ṣe amọ̀nà yín o, lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ sì ní jọra yín lójú, ẹ̀mí gígùn lẹ́ ó sì fi lo ipò náà. League of Imams and Alfas Surulere Local Government lábẹ́ Sheikh Imam Adépọ̀jù Sakariyau Ìmáàmù àgbà Ìrẹsàdú. À ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọba wa aláyélúwà ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta fún wíwé láwàní fún ojúlówó ọmọ bíbí ilé Ayélára gẹ́gẹ́ bí Ìmáàmù àgbà ti Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Sheikh Habibullah Ahmad Adékúnlé Ayélára ní ọjọ́ Jímọ̀ 30 oṣù kẹjọ ọdún yìí. Àdúpẹ́ púpọ̀ o, àmọ́ lóore, ìgbà yín yóò tún tù wá lára o, ẹ̀mí ọlá yín yóò gùn pẹ́pẹ́pẹ́, ìgbà yín yóò san wá sówó, ìgbà yín yóò san wá sọ́lá, ẹ̀sìn ọba yóò sì jẹ́ kó pẹ́, àtúnkì yín kú wa. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.